Moment Oromi Hamzat surprised Nollywood's veteran actress Ayana with a new house after she returned from Jerusalem. ẹjọ sá. Ẹbú ẹ súnmọ́ yìí. ẹjọ.是你。
Aí já vê. Our new JP, Pastor Oluwafola JP. Ọlọ́run gbogbo ayé. Ọlọ́run gbogbo ayé. Ẹni tí ó jókòó bí apá ìwé afẹ́fẹ́. Ọlọ́run bí ọba orí ọ̀pọ̀lọpọ̀ láyé. Jésù gba ọpẹ́ wa. Olúwa gba ìwé wa. Títọ́ mi ní kó ènìyàn olórí ohunkóhun bẹ̀. Tí kò sí ká àkókò láti fún ìrìn àjò láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí Jerusalem, sí Bethlehem, sí Násárẹ́tì, sí Jọ́dánì, sí
àlàáfíà ìfà àti gbogbo ibi tí a dé àti àwọn àyè àṣẹ. A gbé ọba fún àlọ, a gbé ọba fún ààbò. Jésù gba ọpẹ́ wa, Olúwa gba ìyẹn wa. A gbé ọba lórí ẹni tí Olúwa lò láti rán wa lọ. Aláàjì dọ́kítọ̀ Oríyọmí Hamzat, àdélé bá ẹkún, àdélé ọba wọn lórí ẹ̀sìn, apá wọn ní àlàáfíà. Jésù gba ọpẹ́ wa, ògo olùkọ́lọ́run ló kí ọ. Kí Ọlọ́run àlàáfíà kí ó tẹ Sátáánì mọ́lẹ̀ ní abẹ́ àtẹ́lẹsẹ̀ wa nílọ láàyè ní èlé pásítọ̀ Olúwafọlárin Abímbọ́lá ọmọ Olúwa gbòòkì sọ pé lọ́wọ́ kan. Oríyọmí dé! Ẹni tó bá gbọ́ Àgídìgbò lánàá ló mọ̀ pé àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe kíni ni wọ́n lọ Jerúsálẹ́mù. Yes, àti gbọ́ òun pásítọ̀ Olúwafọlárin Abímbọ́lá ọmọ Olúwa JP. Ní báyìí ẹ máa gbóhùn ìyá wa kejì, ṣùgbọ́n ẹ máa rán fún ẹjọ́ kí Oríyọmí Òkìkí kó lọ bá mú ìyá wa ẹjọ́ ẹjọ́ àti ọbẹ̀ sọ̀rọ̀ rẹ ẹjọ́ wọn sọ̀rọ̀ rẹ. Yes, look at this. Ẹ máa gbóhùn ìyá níwẹ̀ náà. Àgbàlagbà ni wọ́n. Yes, Olúwa mi. Kábíyèsí. Mo kí ẹ̀yin ìyá wa rí bàbá wa ní Akérèmísá o. Ẹ fún mi ní ìṣẹ́jú kan kẹ́gbọ́n mi ṣé kí n bẹ̀rẹ̀. Ẹ ṣe èmi ò ní owó mi ò sí nínú àwọn olówó nílẹ̀ yìí, ṣùgbọ́n inú mi máa ń dùn láti ṣe tí Ọlọ́run bá darí mi sí. Mo láyọ̀ láti kéde pé ìyá níwẹ̀ ilé yín rèé. Ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn, abẹ́ṣí ilé ìyá níwẹ̀ ní orúkọ Ọlọ́run, kí Ọlọ́run tó máa bá yín débẹ̀, kí ẹ má gbé òkú yín jáde bẹ̀, kí ẹ máa sùn láyọ̀ kẹ́ máa jí láyọ̀, kí ẹ má lọ́nà burúkú, kí ẹ má ru òkú wọlé, kí ẹ má ru òkú jáde. Kábíyèsí. Olódùmarè, ó yá ṣubú àlàyé, ènìyàn ní mi sáàmì, wáyé àmúdù nílá ìmìnì àlèmí sáàmì, láìlá ìlọ́wọ́ àlèmí àlèmí sáàmì, aláwọ̀.
ẹjọ sá ẹjọ dákọ mi ò mọ bí tí màá gbé bẹ̀rẹ̀ mi ò mọ bí tí màá gbé bẹ̀rẹ̀ ó ti kọjá òye yẹn. ọwọ́ ayọ̀ àbí ọ̀yọ́. Alájì. Alájì. Síbẹ̀síbẹ̀ náà ìgbóná náà mú ọ̀gá. Ọyọ ọyọ Gbogbo ètò tó bá tó fún rẹ̀. Ẹni ọba lọ sí olórí yóò sọ ọ́ tó máa yóò sọ ọ́ tó máa jẹ́ ní mo sì ti mọ̀ ṣe láti mo sì sá tí mo ṣe bẹ̀
ìlẹ́jọ́ kan ọgbọ̀n ṣẹ́jú ní ẹ bá ṣẹ́jú ní ti di nítorí lọ́pọ̀ ọmọdé ọgbọ́n láti tó parẹ́ lẹ́nu pàtẹ́bí pa ọkọ̀ kò sẹ́ẹ̀tì ẹ̀ fún mi nìkan ṣé bá dára láti bá mi báyìí bàbá tí mi yà ní kí wọ́n fẹ́ máa ní wọ́n fẹ́ kankan mi bá ṣàtìní nù. yóò sì máa tí mo fẹ́ gbà mí àdéhùn lọ́kàn wọ́n ní ọkọ̀ Adela ti Jerusalem ni olówó agbẹ̀lẹ́mù olóògbẹ̀lẹ́kọ̀ láàfin lọ àtúndarí dé náà ló tún wá kó wálé látàná òde lọ.
máa dọ̀ ní mo ní mọ̀ lọ́lẹ̀ ìjọba àpò méjìlá kílè mọ̀ lọ ẹ̀wọ̀ wá pé ilé tuntun sẹ́pà mi náà ní ibi tí sàárè mi wà yìí sẹ́pà mi náà ní ibi kan tí wọ́n tọ̀ kásí pé ilé rẹ̀ rí bí ọmọ tí fáfáfá tí ò tó ra wọn. Bá dúpẹ́ ọmọ tí wọ́n ń sọ. Àwọn tó kọ́ lè Jerusalem àforíjì àfẹsẹ̀ kọ́. Alọ́ọ̀rẹ́ abọ́rẹ́ o. Àtúndà yìí jẹ́ kó bí ọ̀tún lè bí sí. Ẹ̀yin ni ẹ bá dúpẹ́. Nígbà ẹ̀ lọ, ọ sọ̀rọ̀ gbọ́dọ̀ nǹkan lórí afẹ́fẹ́. Wọ́n fún mi lówó tí wọ́n lè jẹun fún bí wọ́n lọ. Wọ́n fún mi lówó débi pẹ́. Bàbá tó wà lọ́nà tó wá rẹ̀ sẹ́wọ́ bí ọ̀nà kan. Ó tún kọ̀ sí lákòókò tó fi ra. Làkọ̀ọ́ àwọn ìyàwó bàbá mi. Mo fẹ́ ní kankan láti ilé bàbá mi. Wọ́n bí ọtún gbé dé o. Ẹ̀yin ni ẹ bá dúpẹ́ o. Ẹ bá dúpẹ́ o lákọ́dún tí mo ti túká tí mo gbé tí yí dànù. Ẹ wò mí o. Olóore kan tí mo ṣe fún lágídí gbòdú kí máa rè kí lọ. Àìsàn mo gbé débẹ̀ ó náà ló wá ní ẹjọ́ tọ́jú mi tí lè dà báyìí. Tọ́lá rẹ̀ ló ti lè kí. Orí yomi kí ni wí? Ẹ ṣé o, mo dúpẹ́ o, ọlọ́dún ọba dúpẹ́ fún yín o. Ọ̀wá dúpẹ́. Àpò náà sálè kejì agbádá. Ó dúpẹ́. Mágàjì dá sí mágàjì ò ní dá sọ̀rọ̀ mi mọ́. Ọlọ́ọ̀bí kankan. Ẹ wá dúpẹ́. Wá dúpẹ́. Lóhùn ẹ ṣé o. Alájú ìjọba ẹ ṣé o. Adúpẹ́ lọ́dọ̀ ọdún. Ẹ lọ́nà láíláí. Àṣẹ mi lórí kò lè ṣẹ́ lórí. Gbogbo ẹ tí bá ti ń rojú sí i, wọ́n máa padà sí i. Èyí tó jẹ́ pé ọlọ́run ó kọ́ tó lọ́run fún yín. Téèyàn bá bọ̀ tí ọ̀bá pè má rẹ̀ orí ọ̀yọ́ òun tiẹ̀. Gbọ́dọ̀ tó wá pé orí ọmọ ayọ̀ àwa orí ọmọ ayọ̀ ní gbogbo. Gbogbo ẹ̀ tó bá ní ó fi fi jẹ́ gbà. Ọlọ́run máa ṣe wọ́n mọ́ṣẹ́. Ọlọ́run máa ṣe wọ́n mọ́ṣẹ́ ní. Ọlá Amọ́kàmọ́ ìbílẹ̀ tẹ lọ. Ọlá Ṣàfà, ọlá Mádùwà. Ọlá òkú àṣìkáàdì tẹ sọ. Ọlá abi tí ìlú tẹ́ tó ti tẹ̀ ti dé. Lọ́jọ́ yí pé ẹ̀yìn tẹ́ débẹ̀ náà lẹ́ máa bí ẹ dé. Ẹ tún wá ara ìyá ìnáwó náà tó wá lọ sí Jerusalem. Ọlá àwọn òkèlè òkè tí wọ́n jẹ́ yí pé òkè ìyanu. Kíyà ìfojú rí Ọlọ́run má jẹ́ lọ lẹ̀ gbà kọ̀ọ̀kan má jẹ́ lọ lẹ̀ gbà kọ̀ọ̀kan Ọlọ́run bá ní gbọ́n bá yín gbé yín borí ọ̀tá má jẹ́ ẹnu ọ̀tá má jẹ́ ọ̀rẹ́ rìn yín Ọlọ́run bá ní dojú ọ̀tá bolẹ̀
bá ní gbójú wọn bọ́lẹ̀ má jẹ́ wọn lágbára lórí yín lórí iléeṣẹ́ yín má jẹ́ wọn lágbára lórí iléeṣẹ́ náà ọlọ́dún ọmọ lọ òkè má jẹ́ ọ̀nà ọ̀dẹ̀ láyéláyé gbogbo àwọn òṣìṣẹ́ ní pátá ọlọ́dún jẹ́ fojú sopọ̀ ọ̀kọ̀ọ̀kan má jẹ́ fojú sopọ̀ ọ̀kọ̀ọ̀kan ìlànà ìlànà ọlọ́mọṣàlá làkúwátá ìlànà ọ̀làwìyá sùmọ́kà. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم المستهزئين ẹjọ́ sọ èmi náà fẹ́ bá màmá dúpẹ́ first time tí màá rí wọn rẹ̀ mọ àbúrò wọn yìí làwọn àjọ gbé ní àdúgbò aṣètò àmì ìyá mọ màá rọ màmá wa màá gbà yín màá kàn fẹ́ kí kẹ́kọ̀ọ́ nínú bíbélì nítorí bí wòlíì Jeremáyà ṣe ṣe fún Pásítọ̀ nínú bíbélì làlá ní ti ṣe fún mi wòlíì Jeremáyà ló gbé Pásítọ̀ ló tọ́ ó sọ ọ́ déèyàn ṣùgbọ́n gbà tí wọ́n lé wọ́n wá àti mú Jeremáyà tá ló padà lọ sọ bí wọ́n ṣe Pásítọ̀ mo wá ń rọ̀ yìí ẹ má fi ojú olórí lórí ṣe ti gbọ́ mi ayé òde wa nílò yìí láti ṣe pàtẹ́ ìwé ìṣòro fún aláàjì ó kí yín dáadáa lẹ́ẹ̀kan sí inú mi dùn pé mo rí for the first time ṣe àjọ mọ́ládé ọlọ́run adé tún máa tẹ̀yìn síwájú àwọn bàbá wa náà ti ṣe prayer lẹ́ẹ̀kan àwọn ìrẹsì ọlọ́run wa wọ́n á ní ká bá fẹ́ máa ṣe prayer ọ̀tá ká máa ka ìwé onísáàmù èmi á kàn tún rọ̀ yín pẹ̀lú àwọn adójúkọ tó lédè báwa ṣe jẹ́ ìgbàgbọ́ ilé sáàmù orí kẹta ẹsẹ̀ keje ó sọ nǹkan tó pọ̀ mẹ́ ó ní ìdìbò ìwà ọ̀rẹ́rẹ́ mi lọ́wọ́ ó ní gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi ó ní fọ́wọ́ lé egun ẹ̀rẹ̀kẹ́ mo gba aládùúgbà tó fẹ́ máa yọ ilé ọlọ́run á bá wọn wí á fún egun ẹ̀rẹ̀kẹ́ wọn á ṣe ènìyàn olóṣèlú kọ́kọ́ ọlọ́run ò bá ṣe ilé ìsọ́kùn àbílẹ̀ àti kọ́ pé ẹ ti ń ṣiṣẹ́ owó tó tó jù mí ẹ ti ń ta owó ìgbà tí kọ́ pé lónìí lẹ́kùn sí ilé tí ó lọ àti kọ́ pé màá ti sábàbí láti owó mi ò ní dá ìpè jùjọ fún ara mi bí tó máa kọ́ lé téèyàn ṣùgbọ́n sábàbí mi so èmi kọ́ ni mo kọ́ ilé ìfún ọlọ́run tó kọ́ ọlọ́run tó kọ́ fún yín náà yóò dúró tì yóò bá yín gbé bẹ̀ lọ́sàn yóò bá yín gbé bẹ̀ lóru oníṣẹ́rù bá yín onídààmú yín ẹ̀rí báyìí gbé bẹ̀ ẹ̀jẹ̀ ní ìlera gbé ẹ má wọ ọdún mi ọlọ́run fẹ́ kẹ́ ẹ sinmi lásìkò fẹ́ kẹ́ ẹ dààmú láti bí ìságídìbò láti àgídìbò síbi ilé òyà níwẹ̀ ẹ má lọ okun mọ́ ẹ má lọ okun mọ́ nípìnlẹ̀ ọlọ́run ṣe àánú àdìgbò ìsìn ní bẹ́ẹ̀ jẹ́ oṣù wàhálà ṣe ti gbé ilé tí ẹlẹ́ẹ̀fẹ́ òun ló bá yẹn kọ́ ẹlẹ́ẹ̀fẹ́ fúláàtì ẹ̀fẹ́ sí ìṣòro ó sì ní separate toilet lẹ́yìn àti bathroom so bí a bá ṣe tán nìṣó ẹgbà tẹ́nàtì bẹ́ẹ̀ kẹ́jọ máa sọ gẹ́gẹ́ bí tẹ́lẹ̀ fẹ́ ṣẹ́gun ẹ̀fọ́ kò balẹ̀ so ṣètòrò yìí bá lọ ẹ̀yà ara nù ẹ̀yẹ máa lo méjèèjì ẹnì gba àwọn èèyàn òkú sí àwọn òsì èkó ẹ̀ máa fi sọ̀rọ̀ tó ti rí so mo ní triathlon surgery ni mo ní àníyàn pé ẹ ṣe lórí àníyàn yìí ṣùgbọ́n bá tèmi náà ṣe lórí àníyàn yìí kò jẹ́ kẹ́ ẹ lè ṣe lórí àníyàn ṣùgbọ́n bá tèmi náà ti dé ni mo ṣe wò pé àdéhùn tí mo ṣe mo gbọ́dọ̀ mọ̀ ṣe ó jẹ́ pé mi ò sọ fún mo sọ jẹ́jẹ́ mi ẹ bá rántí ọjọ́ tí mo sọ lórí rédíò pé lọ́dún yìí pé ayé ò bá yé dúpẹ́ ṣe é rántí pé mo sọ lórí rédíò pé ó pé congratulations so ìlówó lọ bẹ́ẹ̀ ṣe mọ̀ mo sì ń ta oṣù ẹ̀jọ́ díẹ̀díẹ̀ ìyá níwẹ̀ kọ́kọ́rọ́ lé yín ni ibi rẹ̀ sùn wà lẹ́yìn àwọn fámìlì wà bí oúnjẹ tẹ́lẹ̀ sílé ó ti wà ń bẹ̀rù
agbóúnjẹ lọ́wọ́ agbédèsì lọ́wọ́ báwa bá ti ń lọ ní ìsìn àwọn ará àdúgbò wọ́n wà kiri láńdèjì ní ẹ̀tìjọ́ di kankan náà owó community àti san owó community tó yẹ ká san àti san àti sìn tá a fi mọ́ná lórí òkú tí wọ́n bá tún ní owó kan wà tó yẹ kẹ́ san community èmi ní ẹ sọ fún àásì ṣẹgbọ́n ẹgbà kọ́kọ́rọ́ ní ilé ọgbà tí ó ṣe. mo ní olùgbàlà ayé mi lẹ́sọ̀ọ́ ayọ̀ olùgbàlà ayé mi lẹ́sọ̀ọ́. ṣé àdúgbò o ṣé àlàfo ẹ ṣe wà o. Yeah.